àwa ọmọdúnwá nílẹ̀ Yorùbá lámúra kágbédè wa ká àgbàṣà Yorùbá ga kágbédè Yorùbá ga Yorùbá ga yìí ó gbẹ̀yẹ. káìtẹ̀ ní pẹ̀lẹ́dẹ̀ ẹsẹ̀ àpé káìtẹ̀ ní pàjá ẹsẹ̀ àpé mẹ́ta ìpàdé àpérò ọlọ́dọọdún ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá nílẹ̀ Nàìjíríà rè tún kò ìkejìdínláàádọ́ta irú rẹ̀ ìpínlẹ̀ Èkó Ògùn Ọ̀yọ́ Oǹdó Ọ̀ṣun Èkìtì Kogi Kwara àjìdó gúúsù àtàbújárè máa péjú pésẹ̀ ààrẹ ẹgbẹ́ akọ́mọlédè díákónì Ọmọ́wùnmí Ayáfálẹ́yẹ ń perí ìpínlẹ̀ Kwara re olùgbàlejò ìpàdé náà Queen Elizabeth School Ìlọrin rò tí máa wáyé látọjọ́ 6 oṣù kẹjọ díjọ́ 10 oṣù kẹjọ ọdún 2023 àkòrí ìpàdé rẹ̀ èdè àṣà lítírẹ́ṣọ̀ àti ìdàgbàsókè àwùjọ Yorùbá nílẹ̀ Nàìjíríà bí sí à ń rè gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrazak re ní àyẹ́sí pàtàkì ẹ̀mà ìlú Ìlọrin ọba ọ̀mọ̀wé Ibrahim Sulu Gambari rọba láyé níbi ìpàdé Ọọ̀ni Ifẹ̀ ọba ẹni ìtàn Gúúsù Ọ̀jájá kejì aláfẹ̀yìntì ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá kò ní gbẹ̀yìn ìpàdé àpérò ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá nílẹ̀ Nàìjíríà ẹ jẹ́ kẹ́sẹ̀ dédé wa pé ó. ìpàdé àpérò ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá nílẹ̀ Nàìjíríà ẹ jẹ́ kẹ́sẹ̀ dédé wa pé sí Kwara o. Yorùbá.